Kí wá lórí adé wádì ní ilẹ̀ Yorùbá báyìí? Bí wọ́n ṣe ń wọ orí adé ńlẹ̀ tòròtòrò bí ìjọba bá ṣe tiwọn àwọn ẹlẹ́sìn gan-an àwọn náà ṣe tiwọn kò wá ṣàpọ́nlé fún orí adé mọ́. Ọ̀rọ̀ lórí Chief Imam Ògbómọ̀ṣọ́ àti Kábíyèsí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ló sọra rẹ̀ dẹ́gbìnrin tẹ̀ bá ti ń pàkan nìkan rú. Chief Imam Ògbómọ̀ṣọ́ Ṣèyíkì Tẹ̀líàt Yunus Ayélára ló máa tún ti sòkò ọ̀rọ̀ jáde kódà tó ń kìlọ̀ fún kábíyèsí ọba aládé odindi Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ wípé kó fi tiẹ̀ ṣe tiẹ̀ o kóun náà fi tòun ṣe tòun. Nígbà tí Chief Imam Ògbómọ̀ṣọ́ ti ń sọ wípé òun ò sí lábẹ́ ọba Ògbómọ̀ṣọ́ ṣebí wọn a máa wípé ọba bá lórí ohun gbogbo tí ń bẹ nínú ìlú rẹ̀ ni. Chief Imam Ògbómọ̀ṣọ́ ti ní ọba náà lòun lápá tọ̀dọ̀ tòun ò nítorí pé òun gangan báyìí lòun jẹ́ olórí fún gbogbo àwọn mùsùlùmí pátápátá nílùú Ògbómọ̀ṣọ́. Ní kò pẹ́ yìí ni kábíyèsí ọba aláyélúwà ọba Àfọlábí Ghandi Ọláoyè ló kọ̀wé tó fi ń bi léèrè pé kí ló dé tó kúrò nílùú Ògbómọ̀ṣọ́ láti rìnrìn àjò lọ sí orílẹ̀-èdè Saudi Arabia fún ti hajj títọ́dún 2024 yìí tí ó sì fi tó òun létí gẹ́gẹ́ bí ọba inú ìlú tóun sì jẹ́ Chief Imam láti lè fi tó kábíyèsí létí kábíyèsí o èmi ò kúrò l'Ógbómọ̀ṣọ́ mo ń lọ sí Saudi Arabia fún hajj títọ́dún yìí. Èyí náà ni ìbéèrè tí kábíyèsí ọba Àfọlábí Ghandi Ọláoyè tó fi ránṣẹ́ wípé kí Chief Imam kó ṣàlàyé ọ̀rọ̀ ara rẹ̀ ní Chief Imam ń bá sọ̀rọ̀ díẹ̀ ní sọ̀kò sórí òrùlé ó ṣetán tó fẹ́ gbóhùn onílé ni. Chief Imam yìí sọ pé tí ìbá ń ṣe ìbọ̀wọ̀ tóun ní fún àṣà ilẹ̀ Yorùbá òun ò tẹ̀ ní fèsì sọ̀rọ̀ tí kábíyèsí sọ rárá. Nínú ìfèsì rẹ̀ ìyún nínú àtẹ̀jáde yìí tó fi ránṣẹ́ tí akọ̀wé rẹ̀ Ògúnléyè Sùlẹ̀mánù Àjàsá tóun bọwọ́lù ló sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé ẹ kábíyèsí ẹ mọ́ gbọ́ o ńbẹ́ ṣe ń wò èmi náà ọba ìlú kan náà lèmi o èmi ni mo jẹ́ gbogbo olórí pátápátá fún gbogbo àwọn mùsùlùmí tí ń bẹ l'Ógbómọ̀ṣọ́ bí mo sì wà yìí oyè tí mo jẹ kì í ṣòye tí ń bẹ lábẹ́ ìṣẹ̀ṣe Yorùbá tàbáṣà àti ìṣe Yorùbá ń bẹ lápá títẹ̀sìn mùsùlùmí náà ni o fún ìdí èyí ń lè wá máa jábọ̀ fún yín o. Ọ̀rọ̀ olóyè yan Chief Imam Ògbómọ̀ṣọ́ àti ọba Ghandi ló wá dàbí àwọn ọba méjì tí ń darí nínú ìlú kan. Tẹ̀já bira wa léèrè nígbà tí Chief Imam ń sọ wípé òun dá dúró ni o oyè òun kò sí lábẹ́ kábíyèsí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ wípé oyè òun kì í ṣòye tàṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá tí ń bẹ láàrin àfiwá nígbà tí wọ́n máa fi Chief Imam jẹ ní ìlú Ògbómọ̀ṣọ́. Ẹ̀já bira wa léèrè ṣé kò ní sí ọwọ́ kábíyèsí ń bẹ láti lè wọ́ wípé ta la fẹ́ fi jẹ aṣáájú ẹ̀sìn ní ilẹ̀ wa. Ṣèbí wọ́n á dẹ̀ tún máa sọ wípé gbogbo ọba pátápátá báyìí òun náà ló lórí ẹ̀sìn kan kódà ẹ̀sìn ìṣẹ̀ṣe o ẹ̀sìn mùsùlùmí tàbí ẹ̀sìn kìrìsìtẹ́nì tí wọ́n bá ń ṣe nínú ìlú náà tó bá ti pe kábíyèsí ọ̀hún náà sí ló gbọ́dọ̀ yọjú nítorí gbogbo ẹ̀sìn náà ń ti kábíyèsí. Olójú òsánì lajúlẹ̀ kíta ló bó wọ̀ àgbà òsì lè wà lọ́jà kórè ọmọ tuntun máa wá o nígbà tí Chief Imam sí nínú ìlú náà ni kábíyèsí fi kọ̀wé ránṣẹ́ ò wípé kí ló wàdé tó kù nínú ìlú tó lọ sórílẹ̀-èdè Saudi Arabia fún hajj tí ò sì fi tó òun létí. Nínú ìwé tí Chief Imam yìí kọ sí kábíyèsí ló jẹ́ ìwé tó ń ẹ̀ le púpọ̀ wípé kí kábíyèsí fi tiẹ̀ kó fi ṣe tiẹ̀ kóun náà kó fi ṣe tòun wípé kí kábíyèsí yìí má gbàgbé o
wípé ẹjọ́ àwọn méjèèjì ó sì ń bẹ nínú ilé ẹjọ́ níbi táwọn méjèèjì ti wọ́ra wọn lọ ilé ẹjọ́ o lórí wípé kábíyèsí Ṣọ̀ún ti Ògbómọ̀ṣọ́ ó pa á láṣẹ fún chief imam àwọn tó fi joyè kan pé kò lẹ́tọ̀ọ́ àti fi wọ́n joyè nílùú Ògbómọ̀ṣọ́ láì fi tó òun létí ó tún wá máa fi wọ́n joyè ó fi wọ́n joyè lẹ́yìn òun àwọn tó fi joyè bíi Grand Mufti ti Ògbómọ̀ṣọ́ Almori Waizin ti Ògbómọ̀ṣọ́ Kadimul Islam Ògbómọ̀ṣọ́ àti Kanzum Ulama ti Ògbómọ̀ṣọ́ bí kábíyèsí tètè sọ fún wípé kó tètè gboyè ọ̀hún náà lọ́wọ́ àwọn tó fi wọ́n joyè nítorí pé kò lẹ́tọ̀ọ́ àti fèèyàn kankan joyè wípé kinní kan àbí kinní kan ti ìlú Ògbómọ̀ṣọ́. ọ̀rọ̀ yìí náà ló sì wà nílé ẹjọ́ níbi tí wọ́n ti wọ́ra wọn lọ ilé ẹjọ́ o tí chief imam ń sọ wípé láéláé o Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ oyè eléyìí kì í ṣoyè balógun àbóyè aṣípa oyè ẹ̀sìn ni èmi náà mo sì lágbára àtàṣẹ láti lè ṣe léyìí. ìjà yìí kò ṣẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì yìí níbi tí wọ́n ti ń fà á kájà mọ́ra wọn lọ́wọ́. èyí gangan ni chief imam yìí sọ wípé ń yóò mọ̀ wípé o níwọ̀n ìgbà táwa méjèèjì sì ní ẹjọ́ nílé ẹjọ́ ó yẹ ká máa para wa ni kò yẹ ká tún wá máa ṣe ohun tá a máa fi kọlu ara wa nítorí eléyìí kò tọ́ lábẹ́ òfin ẹjọ́ yìí sì wà ní ilé ẹjọ́. kódà ẹni tó jẹ́ chief imam Taliat yìí tún sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé ìṣàwá bá wọ kábíyèsí ìwà bá ọ ṣe ìṣàkóso tó jẹ́ ti ìṣẹ̀ṣe nínú ààfin rẹ̀ èyí ló ń fa fàákájà o láàrin àwọn méjèèjì ó sì ti sọ wípé òun ti fi ọ̀rọ̀ ránṣẹ́ padà sí kábíyèsí látọwọ́ agbẹjọ́rò òun lórí ọ̀rọ̀ tóun sì ní nílé ẹjọ́ yìí o wípé kóun àti kábíyèsí káwọn tún jọ pàdé nílé ẹjọ́. èyí ló ṣẹlẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́ kábíyèsí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ gẹ́gẹ́ bí ọba aládé nínú ìlú ń pàṣẹ bẹ́ẹ̀ náà sì ré chief imam náà ń pàṣẹ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ilẹ̀kẹ̀ má já síbí má já sọ̀hún ibìkan náà sáà ni ó já sí ibi ọ̀rọ̀ padà já sí gbogbo wa náà lámọ̀ pátápátá lẹ́kùnrẹ́rẹ́ bí nǹkan bá ṣe ń lọ ẹ má gbàgbé láti máa tẹ̀síwájú fún ìròyìn síwájú sí i àti àwọn ètò àdáyébá láti máa tẹ̀wájú àti máa wò wá lórí ìkànnì yìí @Olómi Ọgbọ́n TV.